Ẹ jẹ́ kí n fún wa ní àsèjẹ tó jẹ́ pé olóore ńláńlá wọn fi ń wáyàn rí. Àsèjẹ tó lóore ńláńlá wọn fi ń wáyàn rí. Ìgbín làwọn fi ń ṣe jẹ. Wọ́n ń pe ewé kan ní ewé àtẹ́wọ́gbà. Ewé àtẹ́wọ́gbà yìí, a lọ já tútù tó jọ rẹ̀. Wọ́n ń pe ewé kan ní ewé dandan. Ewé náà a ní tútù tó jọ rẹ̀, ó di méjì. Ẹ jẹ́ ká lọ mọ́ ìyèré mẹ́rìndínlógún. Ìyèré nìkan ni wọ́n fàtàjọ sísí. So tó bá follow instruction mi, kódà gbogbo olóore tó ti gbàgbé rẹ̀ àti olóore tuntun gbogbo wọn ní ó padà wá. Wọ́n fàtàjọ ìyèré mẹ́rìndínlógún péré ni. Ó yá sí ó ti lọ papọ̀. Wá mú ìgbín méjì, ìgbín agbóno méjì. Má fi álọ́mù fọ́, má fi iyọ̀ fọ́, má fi omi gbóná yọ, fọ́ kó sì yọ ìgbín yẹn ni. Tó bá fẹ́ fọ ìdí ni kó ti fọ́, kó wá fàyọ láti ìdí, kó kan yọ ìdọ̀tí rẹ̀ nìkan. Má fi álọ́mù fọ́ fi kankan fọ́, kan wá jù sínú kòkò àsèjẹ tuntun. Kó sì fá nǹkan tó lọ lórí ọlọ́run kó fà sí. So ti ṣe bẹ́ẹ̀ tán. Ó yá ṣe pẹ̀lú epo àti iyọ̀ kó jiná, sọ sórí òṣùká tó bá ṣe tán. So ti ṣe bẹ́ẹ̀ tán. Ó yá wá ìyẹ̀rẹ̀ osùn, kó wá fi tẹ ìdí ògbè. Tó bá ṣe mọ̀ kì sí, tó bá ṣe lè ṣàdúrà sí, ní ìlànà ẹ̀sìn rẹ tó rọ̀ ọ́ lọ́rùn. Ní ìlànà ẹ̀sìn rẹ tó rọ̀ ọ́ lọ́rùn, ó yá ṣe àdúrà sí dáadáa. Ní èdè tó rọ̀ ọ́ lọ́rùn, pẹ̀lú ìlànà tó rọ̀ ọ́ lọ́rùn, ṣe àdúrà olóore ńláńlá sí. So ti ṣàdúrà náà. Ó yá ọ̀rá dá ìyẹ̀rẹ̀ osùn yẹn lé lórí. So ti dá sí lórí tán. Ó yá wá ọṣẹ túdé kan kó kọ́kọ́ wẹ̀, kó wá jẹ àsèjẹ. Tó bá fẹ́ jẹ ọjọ́ Monday là máa ń jẹ àsèjẹ. So wá rí tó bá fẹ́ ṣe Monday tó bá bẹ̀rẹ̀ oṣù là máa ń ṣe. Monday tó àkọ́kọ́ nínú oṣù á ṣe, á jẹ. Monday tó bá jẹ́ Monday ẹlẹ́kejì nínú oṣù á jẹ. Monday tó bá jẹ́ Monday ẹlẹ́kẹta nínú oṣù á jẹ. Pẹ̀lú ògo Ọlọ́run, láàárín oṣù yẹn, ó wà róyè bóyá confirm ni tí wọ́n fún wa àbí irọ́ ni. Ó wà róyè. Iṣẹ́ tó dájú ni. Iṣẹ́ tó dájú ni. Iṣẹ́ tó dájú ni. Confirm. Elédùmarè yóò jẹ́ fún ẹni tó bá ṣe. Nọ́mbà mi ni 070 31 56 31 86.